أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. آمين. أكي الله أترى عليكم كاتجف النبوة محمد صلى الله عليه وسلم. báwọn ni Ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́mọṣàbá gbàgbọ́ wọn. àmín. àwọn tí wọ́n ń bẹ láyé mọṣàbá ṣe dáadáa fún wọn. àmín. bàbá Maulana Sheikh Mashhood Ramadan Jibril Al-Amir Al-Kaituhi. adamallahu hayatahu. ọlọ́mọṣàjáre wọn pẹ́. àmín. bàbá wa tí wọ́n ní ìjókòó yìí bàbá wa gba Maulana Sheikh Yunus Ibrahim Hasbunallah Al-Ogbawi. adamallahu hayatahu. ọlọ́mọṣàbá ṣàlékún ẹ̀mí gígùn àtàláfíà ara fún wọn. àmín. tí wọ́n á fi jókòó ìtọrọ àlékún kí a ti gẹ̀ fún bàbá wa ọlọ́pọ̀ èèyàn bàbá wa Sheikh Alhaj Abdulrahim Daoud Abdulrahim rahimahullahu rahmatan wasi'a. àmín. a fi kíkí àwọn àgbàlagbà tí a dákọ̀ yìí a kí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ أكي أفا صاحب البيان والتبيان مولانا الشيخ عبد الهادي عبد الرحيم اللهم صل على سيدنا محمد آمين. موفقكيتي موفقي أفا صوت الحق اللهم وقلوا آمين. أكي بابا أكبر ولي الله الشيخ مولانا الشيخ مجتبى مدثر الاستجابة المجتبى يوم عرضنا ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ما شاء الله أهلا وسهلا ومرحبا بكم. أكي بابا ولوري أكي أفا طريقة الخير أكي أوان شيخوا آدم الغزالي أبا تون بني أكبر مبي الله ما شجاري نكبر. بابا مفتي بوبو لوبورو أتي أكبر mufti gbogbo luboro àti agbègbè Maulana Sheikh Alhaji Yusha Ajabani Abdul Wasin Ọlọ́run jàre yín pẹ́ akí afáwa Sheikh Ridwanullah Abdul Karim Arikewuyo Ọlọ́run jàre wọn kẹ́ gbogbo àwọn afáwa ni mo kí torí mi fẹ́ gbà àsìkò akí afáwa Ọlọ́run dáre ẹgbọ́wọ́ Ọlọ́run bá dó tí yín bá wà pẹ̀lú yín gbogbo jama lakunrin jama lóbìnrin assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ẹ jẹ́ àjọ gbólóhùn yìí pé Allah 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 Rabbuna Allah 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 hasbuna Allah 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 Rabbuna Allah 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 hasbuna. Gbogbo ẹni tó bá lè bá mi dìde wí gbólóhùn yóò ní stroke láéláé. Allah 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 Rabbuna Allah 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 hasbuna Allah 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 Rabbuna Allah 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 hasbuna. حسبنا الله إذا شتد لنا حسبنا الله إذا شتد لنا حسبنا الله ويؤتينا إلى والورى فضل دون الميراث الله الله ربنا الله 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 حسبنا الله 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 ربنا الله 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 حسبنا الله 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 ربنا الله 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 حسبنا. يا ربنا أجيب لنا دعاء يا ربنا أجيب لنا دعاء يا ربنا أجيب لنا دعاء يا ربنا أجيب لنا دعاء. àdúrà tá a ti ń bá bọ̀ láti 99 days Ọlọ́run ẹ ní dúró
tá a wá parí ẹ̀ ní èní. a wá parí ẹ̀ lénìí. gbogbo ń tá a béèrè pátápátá lọ́wọ́ oṣù fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. Rabbana ajib lana du'a. Ya Rabbana ajib lana du'a. Ya Rabbana ajib lana du'a. Ya Rabbana ajib lana du'a. lábẹ́ àdúrà tá à ń ṣe ní bàbá wa khalifa tuntun tí wọ́n ṣe ìwé láwà ní khalifa wọn ní al-Isabatul Qadiriyya lánàá ni wọ́n wọlé. Oya ya Rabbana ajib lana du'a. Ya Rabbana ajib lana du'a. Ẹ ṣàmì amina 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 amina. Amina, amina, amina. Kajoko, amina, 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 amina. Amina, amina, amina. Látara àmín mo kí bàbá wa khalifa tuntun. Lọ́dọ̀ ẹ má bọ́ mi ayé yín ni nílé bàbá wa ọlọ́pọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ nìkan bá ti lọ ẹ jókòó ìdá qama minna ìdá sayyidun minna khala qama sayyidun. Bí khalifa kan bá lọ khalifa mi ò dé. Allah. Bàbá khalifa tuntun ọlọ́mọṣàjà rìn pẹ́. Amina. Tọ́ ó wù wá kájà wà ń bẹ̀ lánàá àmọ́ qaddarallahu wa ma sha'a fa'al bọ́lá òun ti fẹ́ nu. Akí bàbá wa àgbàlagbà tí wọ́n wọlé bọ̀. Maulana Al-Sheikh Abdul Mu'min Shu'aib hayyakumullah wa bayyakum. Ẹ káàbọ̀ sáyé yín ahlan wa sahlan wa marhaban bikum. Salamun ala libadiri li musamma Muhammada. Salamun ala nuri allazi jaa bil huda. Salamun ala libadi ẹ bá fẹ́ lu ẹ bá sinú lẹ filẹ̀. Salamun ala nuri allazi jaa bil huda. Ìwọlé àwọn àfa àwọn bàbá tí wọ́n ń wọlé tó já sí pé ní tí mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú 5 sí 7. Àmọ́ náà àwọn ìṣẹ́jú 5 sí 7 tí mo fẹ́ lò àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń wọlé wọ́n ti gba ìṣẹ́jú 2 3 ń bẹ̀. Irú wọn ò gbọ́dọ̀ wọ ìjókòó káwá sọ pé àárín wọn ẹni idha ja'akum karimu qawmin fa akrimuhu. Bálá pọ̀nlé nínú èèyàn bá wọlé tọ̀yìn níjọ ẹ kí òun tọ̀hún. Naam ṣẹ́rí ní Sahibul Bayan 2022 Milad Rasul. Èyí tí mi kàn fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa kì í ṣe wàásù àmọ́ short speech kí àwọn jàmáà fi farabalẹ̀ dáadáa. Bàbá Al-Ketuwi ọlọ́mọṣàjà rí wọn pẹ́. Bàbá ní Ọlọ́run rán mi sáàlì jọ̀nù. Àbí ẹ̀kọ́ ni. So àwọn èèyàn tá a ti fẹ́ sọ fún náà torí ètò yìí àwa la ní àti nífẹ̀ẹ́ gbára wa ní àkókò. Àyà kan bẹ nínú gbẹ̀yìn Suratu Muhammad tí má ti ká àyà yìí tán màá sọ tí mo fẹ́ lò fún. Ọlọ́run bá àlékè ọlá sọ wípé a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله. آية إني مفكرة مفتو. فمنكم من يبخل. نعم. ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء
وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. mo fẹ́ pass message yìí sí gbogbo ayé àmọ́ yóò wáyé ní ọ̀dọ̀ Miladu Rasul 2022 tí àwọn Sohibul Bayan ń ṣe ṣẹ́ra àwọn mùsùlùmí ńgbà tí a fa wa Sawtul Haq ń béèrè 100,000 lẹ́ẹ̀kan ó sì ń rí bákan lára mi. ẹ wo wákàtí tí a fi gba 100,000 naira kí a tó rẹ́nìkan kó kọ́kọ́ jáde pé òun fún wa 5,000 àfa Sawtul Haq fẹ́ pariwo fẹ́ tó bí 15-20 minutes. àwa àrejò náà pẹ̀lú bá a ti wà yìí tí ibà kún fọ́fọ́fọ́fọ́ mùsùlùmí èyí fẹ́ náwó. àwa sì la lówó jù bàbá ń sọ pé nínú Nàìjíríà tá a mẹ́mbẹ̀ yìí mùsùlùmí lọ́lọ́run ṣàánú jù. àmọ́ ẹ jẹ́ kán gbọ́ pé nìkan kú ibẹ̀ náà ti máa promise òṣì àwọn ò ní kúkú òṣì kan débi pé màá wá dáwọ́ òṣì kan fún wa lẹ́yìn tá a bá kú. wọ́n ló sàmì tiẹ̀. bí mùsùlùmí ò bá rí i pé nǹkan bá bàjẹ́ tán báyìí àbó fẹ́ bàjẹ́ wọn ò ní dá sí i. ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ní bẹ́ẹ̀ ń lé kéwú tó jásí pé ìrówó lé kéwú san ló jẹ́ kán fi lé kéwú lẹ̀. ẹ ní rìn ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe fún wọn. ọ̀pọ̀lọpọ̀ máa ní bẹ́ẹ̀ yunifásitì tó yẹ pé drop out nítorí pé kò rówó lé ìwé san. ẹ ní lè ṣe yẹn èyí tí mùsùlùmí máa ń fẹ́ ṣe náà ni pé kárí mi ká gbọ́ mi tí nǹkan bá ti bàjẹ́ tán. tí ò látúnṣe mọ́ ẹ jáwọ́ kọ́ọ̀sì ìjókòó yìí á rí i pé bí àfáà wa Sohibul Bayan ti gbé tò yìí kalẹ̀ wọ́n gbé kalẹ̀ kó wà in a classical way kó dẹ̀ bá ìgbà kó bá a mu ìyẹn contemporary reign èyí tá à ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ láǹfààní kẹ́ ẹ sí ládùúgbò kẹgbà kanopi àmọ́ ẹ fẹ́ kó jọ standard kó meet up standard dẹ́ pé ṣé mùsùlùmí ó ṣeé ṣe kó jásí pé olùtà ń lò yìí christian ni máa ń lò bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwa mùsùlùmí àníròwó tá a fi gba all bàbá sì tún rí náà tọ́ nínú rẹ̀ yóò nira àwa tá a wá ń bẹ́ ń bì ẹ má jẹ́ àwò nǹkan wa níran kó bàjẹ́ tán ká tó bẹ̀rẹ̀ sí ní máa ran nǹkan yẹn lọ́wọ́ afáwa Abdulgani Aboto rahimahullahu rahmatan wasi'a ẹ̀yin ìyá wa ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ẹgbọ́n tá à ń wí ara náà nù. naam afáwa Abdulgani Aboto rahimahullahu rahmatan wasi'a afáwa náà ṣe wọ́n ṣe ṣaláìsí láìpẹ́ yìí ẹ wá wo iye millions táwọn èèyàn ń dá sọ́pọ̀lọpọ̀ ó lóun mọ̀ pé báfa náà ti rí nu. ó ṣeé ṣe kó jásí pé nínú àwọn tó ń dáwó fàáfàá yìí àfáà ti lọ gbé bùkátà bá lójú ayé ẹ̀ tí ò ṣe kíni tí ó ràn án lọ́wọ́. nígbà wá kú tán ètò òfúnlé ètò òfún 10 million fún 10 million oní 1 million oní 2 million nígbà tí nǹkan ti bàjẹ́ tán. ẹ̀jẹ̀ àtàjì Ọlọ́run sọ pé hantumu awulai bọ́nbá náà ń fẹ́ báwọn afọ àbá dáhùn lámì ẹ̀yẹ pé a fẹ́ fún lágbájá aláwọ̀d àbá fẹ́ fún yín lóye àáfin rẹ̀ sí lọ́wọ́ látara ara wa ni Ọlọ́run ní hantumu awulai. hantumu awulai. Ọlọ́run ẹ̀rí pé Ọlọ́run náà ní ẹ̀yin wọ̀nyí hantumu awulai ẹ̀yin tá ń bẹnu họ́ọ̀lù ẹ̀yin mùsùlùmí. tudi auna litunfiqu fi sabilillah. wọ́n máa pè yín lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba pé kẹ́ ẹ wá dá ti tọ́lọ́wọ́n ọba ẹ wá ránṣẹ́ Ọlọ́wọ́n ọba lọ́wọ́. faminkum man yabkalu. ṣàwọ̀ Ọlọ́run ní faminkum man yabkalu ń bẹ́nu yín tó ní o 100,000 wọ́n tó lágbára kó fún wọn tó wà ní àfa ìbá mi manage 1,000 yìí. Allah. minkum man yabkalu. aya Kùránì ni mò ń kà yìí o faminkum man yabkalu Ọlọ́run ní bẹ́nu yín tẹ́ lágbára láti ṣe dáadáa fáwọn àfa fáwọn mùsùlùmí kẹ́ẹ̀fín ramala kejì yín lọ́wọ́. wa man yabkal. Ọlọ́run bá ní ẹni tó bá lóhùn òní náà ti ń bẹ lọ́wọ́ rẹ̀. fa innama yabkalu an nafsihi. Ọlọ́run ní ṣíọ̀rù òǹtọ̀hún yabkalu an nafsihi yóò ṣàwọn ẹ̀mí ara ẹ̀ ní. Wallahul ganiyyu. Wallahul ganiyyu. Ọlọ́run ní èmi rọrọ̀ mo rọrọ̀ ju ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ fún wa tó ń ti torí ẹ̀ ṣàwọn lọ. wa antumul fuqara. wa antumul fuqara Ọlọ́run ní gbogbo àwọn tá à ń bẹ láyé pátá aláìní lọ́wọ́ ní gbogbo wa.
وإن تتولوا wàyí tàtà wà lọ́wọ́ bàbá ní kẹ́ẹ̀sì tọ́lọ́wọ́n bàtẹ́ balẹ̀ ní í ṣe yẹ́sítẹ́bùdílì kọ́ máa ń gẹ̀rẹ́ kún ọlọ́run ní àárọ̀ yín ti bí àgbàrá báyìí àwọn afẹ́lómi pààrọ̀ yín sọmọlá yakunu amusalakum àwa ní múra àwọn èèyàn bẹ́ẹ̀ wáyé mọ́ torí parí páwọn eléyìí ò ní wúlò fún wáyé ọlọ́run má kèmí kọ́ ẹni tí ò ní wúlò fáyé. آمين. àpò lè sàmì àdúrà yìí. آمين. sàmìnà kọ́ tiẹ̀ sàmìnà àmìnà la hawla wala quwwata illa billahil aliyyil azim. pẹ̀lú tí mo sọ yìí mo fẹ́ ẹrú ọlọ́run tí ó fún mi 5,000 naira bàbá ọlọ́run rẹ mo fẹ́ gba 5,000 lọ́dọ̀ yín fún ṣẹ́tà ń ṣe yìí. Sheikh Abdul Wahab nígbà tá à ń bẹ́ ń lé kí ó lẹ̀ ti máa ná àfa wa ni wọ́n. Masha Allah. mo sì mọ̀ pé wíwá tẹ̀yìn wá ẹ̀yin nìkan kọ́ lẹ wá bí a bá sì rí yín tó bá lóhùn òré èèyàn rárá. ṣẹ́rí àfa wa Sahibul Bayan Damallahu hayatahu. wí dáadáa. Adamallahu hayatahu. bí a bá ń ṣe program báyìí gbogbo wa ṣe nǹkan ni wá gbogbo àwọn afáwà tí wọ́n ń bẹ́ ń bì elétò ni wọ́n ní nǹkan dáadáa ní nǹkan rẹ̀ wàláhì ojú ń tì mí kò yẹ ká máa pariwo ká tó rówó lóde àwọn mùsùlùmí bẹ́ẹ̀ sì ni owó yìí ń bẹ àmọ́ ká ná síbi tó yẹ ká ṣe kíni tó yẹ ká ná sí ẹlẹ́mìí irú tá à ń ṣe yìí kò ní dá sí láyé àmọ́ tó bá já sékè pàṣọ ni yóò lọ gbé bẹ́ẹ̀lì owó ẹ máa ọ̀pọ̀lọpọ̀ wedding àwọn wedding nu hall ẹ̀mí tiẹ̀ fẹ́ sábà lọ mọ́ sí wedding wọn máa lọ sí wedding nu ẹ ṣáà ṣe lẹ́gbẹ̀ẹ́ kan ká ṣe ń tá ṣe wọn wà kọ́ àwọn afáàṣẹ ẹgbẹ́ kan gbogbo tó ń fún wa báyìí kọ́nà báyìí ni wọ́n kó wa sí wọn wà gbọ́kọ̀ àtìyàwó sí center wọn làwọn afáà hàngì sí ara ògiri wọn wà pọ̀kọ̀ wọn pè ya ìyàwó yẹn ń bọ̀ ni ó máa sọ títí kò ní yà sí wọn ńgbà bá wà parí yóò wọlé gbé bẹ́ẹ̀lì owó ọmọ akọ Ajíbọ́lá Pasuma ọmọ ìyàwó anabi o yìí ẹ wà á rí ká ya ọkọ ìyàwó àbí ya ìyàwó tí ń ṣe bí ẹni pé kò sẹ́mi lára ẹ̀ ni ó ń ṣe wú ọ́ yìí Ọlọ́run ṣàánú wa. tọ́ ẹrú Ọlọ́run bàbá wa mo máa fi ń ṣeré ni bàbá wa Àjàbá ni ọmọ fún 5,000 naira mo mọ̀ káwọn ẹnìkan kọ́ lọ́wọ́ tọ́ lórí 100,000 tí a fà wá Sawtul Haq gbà yẹn mo fẹ́ gba 50,000 naira kún inú 50,000 yẹn bàbá ọlọ́rẹ̀ wọ́n fún wọn 5,000 ṣẹlẹ̀ àwọn alájí wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn Ọlọ́run o tí mi bá pè wọ́n máa bínú mi ìdẹ̀fẹ́ kan bínú mo fẹ́ kẹ́ bá a dá títọ́ Ọlọ́run látara ètò yìí ó wù mí bẹ́ẹ̀ ni afáwa Muhammadu ni Jami ó ti ta bí a bá ti pe Jami àfikúrò àbá Ọlọ́run jáde ń pẹ́ àbí ẹ̀kọ́ ni bí a bá ti pe Jami àfikúrò óyá mo fẹ́ ó wù mí kẹ́ bá a dá sí gbogbo ẹni tí mi bá wá pè tóun náà bá fẹ́ dá títọ́ Ọlọ́run látara ètò yìí tóun náà sì fẹ́ kọ́lọ́run bá òun ṣe tòun èmi ò fẹ́ kọ́lọ́run bá mi dá sọ̀rọ̀ tòmí o èmi ò fẹ́ kọ́lọ́run bá mi dá sí báwo ta ni kó ṣe èyí tó kù Ọlọ́run bá mi sọ̀rọ̀ mi ni inú àwọn àdúrà tí Yorùbá máa ń ṣe tí máa fẹ́ jọ bí èpè díẹ̀ nìyẹn Ọlọ́run bá mi dá sọ̀rọ̀ mi dá sí báwo kọ́lọ́run kó sọ̀rọ̀ ẹni ìwọ tó fẹ́ kọ́lọ́run báwo náà bí àbùkátà rẹ ó yá wá dá sí tọ́lọ́run. Irhamu man fi saraya ruhama. ó ní tó bí orin yẹn bàbá wa Sheikh Muhammadu Jami mi tí mo yìí tán fẹ́ fún wa wọ́n ń ṣe lọ́wọ́ Irhamukum man fi sama. Irhamukum man fi sama. lẹ́yìn àwọn màmá wa àti bàbá wa olóyè àtàwọn aláwọ̀dù mi ìfẹ́ kẹ́nìkan wà ń jókòó yìí kó má lè fún wa ní 1,000 naira kó wà ń jókòó yìí kó má lè fún wa ní 1,000 naira sọ pé 1,000 ní sàgbà èmi. 1,000 ní sàgbà èmi. wí dáadáa o. 1,000 ní sàgbà mi. pàápín owó Nàìjíríà náà ní kíni òun ní 1,000. àdánwò tí ó wà dé báyìí tẹ́ pé tí wàá wá sọ 1,000 naira tó wà bẹ̀rẹ̀ sí ní sunkún Ọlọ́run níjó kàn ẹ́. àmín. ó sì àmì yẹn dáadáa. Àmín. ó yá máa 1,000 yìí máa mú wá báyìí ni ẹni bá ti mú wá ò ní stroke. Àmín. 5,000 naira bàbá Sheikh Jami la ilaha illallah ẹ máa wo ọ̀ya mo fẹ́ kó níye ó dé lò ó di 3,000 ó di 4,000 ó di 5,000 óyá
يرحمكم máa fi sàmà. Ó yá ìwọ náà dìde kúrò lórí àga yẹn. Dìde kúrò lórí àgbéra gbéra. Àwọn ìyá wa náà débẹ̀. Masha Allah 1000. Sórí wọn tó bá ti mú 1000 débi tó bá ń mú bàbá yìí 1000 oníṣàgbà rẹ̀. Ìyá wa láti owó odidi owó dé. Masha Allah ẹ máa wọ́n àbáwá làgúsí àkó ànádùn fi sàmà. Ẹ máa wọ àwọn tí wọ́n ń bọ̀ ṣe é rí ó dà ìwọ tó bá ní 1000.